ní ìgbà tí odidi governor Ọ̀yọ́ state invite Sultan of Sokoto according to reliable source àti nǹkan tá a rí tẹ́ ẹ wá gbé aláwùsá overhead Ọ̀nífẹ̀ governor wa eléyìí ò dáa tó state brother mi wọ́n dẹ̀ ń fi ẹnu pati kùn yín but ẹ̀yin ò mọ̀ wípé òwe lẹ́sìn ọ̀rọ̀ wọ́n ń pa òwe fún yín lọ́tún wọ́n ń pa òwe fún yín lọ́sì but ẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ yẹn gbogbo ọ̀nà Ògùn state ló bàjẹ́ tán tẹ́ ẹ bá ti dé Sango bus stop báyìí wọn ò bí yín da left and right kẹrin jagajaga jẹgẹjẹgẹ Ọbásanjọ́ kan tó jẹ́ olórí odidi ọdún mẹ́jọ wọn ò tún Ògùn state ṣe ibẹ̀ ni àǹtí tèmi gbé o bóògùn state dẹ̀ ṣe wà láti gbà ẹ́ títí dé sí bẹ́ẹ̀ náà ló wà. lórí ọ̀rọ̀ òwe lẹ́sìn ọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lé lórí mo wá fẹ́ sọ̀rọ̀ lórí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà ẹ̀dán yọ gọ́mẹ̀nù mi. ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ yìí ó jọ gàtí kò jọ gàtí ó fẹsẹ̀ méjèèjì jọra wọn. alákọ̀ọ́kọ́ mo kí ọlọ́lá jùlọ gọ́vnà Ṣèyí Mákindé mo kí bàbá mi Ọọ̀ni of Ifẹ̀ mo tún wá kí ọba wa tuntun tí ó jẹ nílùú Ìbàdàn torí ẹyọ kan ni wá anybody lè differentiate Ọ̀yọ́ Ìbàdàn Ifẹ̀ àwa mọ̀ pé ẹyọ kan ni wá kan tó pé wa kò dẹ̀ bọ́n ṣe pin tó náà kò yàtọ̀ nǹkan kan náà àárín ara wa la wà àmọ́ kókó ọ̀rọ̀ mi ni pé ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sórí gọ́vnà Ṣèyí Mákindé gọ́vnà a ní buyín a máa ṣàkàwé nǹkan fún yín ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín mo fi Elédùà mo fi bẹ̀ gọ́vnà Ọ̀yọ́ state mo dẹ̀ fẹ́ kí gbogbo yín gbọ́ nǹkan tó máa tẹ̀lé ọ̀rọ̀ yìí kí oníkálukú yín kẹ́ fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ ẹ à ní láti búra wa àmọ́ òwe lẹ́sìn ọ̀rọ̀ o gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ bí òwe ni ní ìgbà tí odidi gọ́vnà Ọ̀yọ́ state invite Sultan of Sokoto according to reliable source àti nǹkan tá a rí tẹ́ ẹ wá gbé aláwùsá overhead Ọ̀nífẹ̀ gọ́vnà wa eléyìí ò dáa tó o èmi ò mọ bẹ́ẹ̀ ṣe tí n kẹ́ o eléyìí ò dáa tó àmọ́ tá a bá sọ̀rọ̀ àwọn kan ní bóyá tó jọmọ Ọ̀yọ́ Ọọ̀ni Ilé Ifẹ̀ bàbá tiwa ni àwọn òdẹ̀ lè dispute ẹ̀ láyé pé Ọọ̀ni ò kì í ṣe bàbá wa ọba Yorùbá ni alágbára ọba ni ọba Ìtọ̀lọ̀ Ọ̀nífẹ̀ Ọ̀jájá one kábíyèsí kí n tó sọ̀rọ̀ kábíyèsí bàbá wa Ṣèyí Mákindé ẹ̀jọ́ ẹ make adjustment ẹ má jẹ́ kíkíní repeat rẹ̀ tó ra fẹ́ jọba lọ́yọ̀ọ́ ẹ má jẹ́ kó jẹ́ pé ẹ máa pe rán Sultan of Sokoto ẹ máa pè wọ́n wá sí ìjókòó níbi tó Ọọ̀ni bá wà níbi tí àwọn aláké wà àwọn bàbá Àwùjalẹ̀ tó yẹ kẹ́ lọ fi helicopter gbé wọn wá tó bá ti dàgbà kan sit lórí oyè yẹn ẹ ṣe ẹ wo ààfin wa bó ṣe tó nìbàdàn orí yìí ló jẹ́ kí ni ìdí tó fi jẹ́ pé Sultan of Sokoto lẹ lọ invite láti ṣe lórí ìyẹn ò yé mi o àmọ́ gọ́vnà Ṣèyí Mákindé àní bú yín torí mo mọ̀ yín dáadáa ìwọ̀nba tẹ̀ ń ṣe dáadáa ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí o gọ́vnà Ògùn state brother mi wọ́n dẹ̀ ń fi ẹnu pati kùn yín but ẹ̀yin ò mọ̀ wípé òwe lẹ́sìn ọ̀rọ̀ wọ́n ń pa òwe fún yín lọ́tún wọ́n ń pa òwe fún yín lọ́sì but ẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ yẹn gbogbo ọ̀nà Ògùn state ló bàjẹ́ tán tẹ́ ẹ bá ti dé Sango bus stop báyìí wọn ò bí yín da left and right kẹrin jagajaga jẹgẹjẹgẹ ni mọ́tò tí mo gbé gbabẹ̀ láàrin just 2 days à ń láti ṣe bushing mọ́tò yẹn with another bíi 20 something thousand owó yẹn kọ́ ni problem bọ̀yàn mélòó ló lówó yẹn láti san gọ́vnà Ògùn state èmi ò wá ní rí gọ́vnà yẹn bá wíńgbà tó yẹ pé bàbá wọ Ọbásanjọ́ gangan torí náà bá máa la ọ̀rọ̀ ń kó àwọn yẹn máa rò yí pé bóyá à ń ṣe bákan ni bàbá wọ Ọbásanjọ́ gan tó jẹ́ olórí odidi ọdún mẹ́jọ wọn ò tún Ògùn state ṣe ibẹ̀ ni àǹtí tèmi gbé o bó Ògùn state dẹ̀ ṣe wà láti gbà ẹ́ títí dé sí bẹ́ẹ̀ náà ló wà báwo ni increment ṣe fẹ́ ṣẹlẹ̀ ní ìlú yẹn báwo lówó ilé ṣe fẹ́ gún òkè báwo ni ọjà wọn ṣe fẹ́ máa tà nígbà títí tí ò bá dà ìyẹn ni ẹ jẹ́ ká wo ìyẹn ni kẹjẹ́ ká wò ṣe kó di méjì ẹlẹ́ẹ̀kẹta kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá ọmọ yín lèmi jẹ́ o Ààrẹ Almaroof lórúkọ mi ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀ Máìdé ọmọ Àtìbà èmi ni olórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ pátápátá ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin tó jẹ́ pé mi ì jẹ́ lásán ẹni tó jẹ́ nìkejì náà ló fi mí jẹ́ kábíyèsí ikú bàbá yìí Aláàfin Lámídì ló kó Aláàfin òkú kábíyèsí mi ì bá ní kẹ́ farabalẹ̀ kẹ́ tẹ́tí gbọ́ ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí ọmọdé torí ẹni tó bá jù wá lọ àbí tó bá kéré tó bá ti dé tó ti wà lórí àpèrè àwọn baba ńlá baba wa ni wọ́n kábíyèsí èmi ò bá advice ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí brother mi tẹ́ máa gbọ́ ọ̀rọ̀ èyí sọ kí ẹ yé lọ pàtí láti máa bọ́ anybody lọ́wọ́ tàbú ni ẹ̀yin ò ṣe fi ti kú bàbá yèyé tó jẹ́ bí bàbá sí yín ẹ ṣe fi ṣàríkọ́gbọ́n kàkà tí bàbá máa bọ̀ ẹ́ lọ́wọ́ ṣe báyìí fún ẹ kábíyèsí ẹ lò ó gbogbo ẹ̀yin olórí Ilé Ifẹ̀ mẹ́rìndínlógún ẹ bá bàbá wa sọ̀rọ̀ tí bàbá bá ń lọ pati yìí ò ní kó má lọ pati ayé ti yàtọ̀ sígbà kọ́tọ́ bá ń jókòó láàfin
ẹ jẹ́ kó kì í ṣe gbogbo àwọn olóríṣà tó ń la gbogbo yẹn àwọn èèyàn ò ká àwọn yẹn kún ẹ kó àwọn ọba bíi 5 sòdí lẹ́yìn yín àwọn ọba bíi 5 yẹn máa dàbí Ọ̀yọ́ Mèsì ẹni tìjọba fẹ́ sọ lókèṣàn àwọn ọba yẹn máa correct wọn irú àwa yìí kò ń ṣe tẹnu bí ṣe kéré tó yìí tí n bá wà níbi tó ti ń jẹ Olúbàdàn jọ yẹn màá make sure pé mo sọ débi pé àwọn yẹn máa get attention mi pé wáyé tó ṣe jẹ́ pé Sultan of Sokoto lè gbé ahead Ọọ̀ni of Ifẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ tí ẹ bá lè bá Ọọ̀ni tí ẹ bá lè bá ọba ilé kí ló jẹ́ gómìnà Ṣèyí Mákindé sọ̀rọ̀ níbẹ̀ yẹn ó yẹ kẹ́ pé ní gbangba kó má jẹ́ kí ló ẹ̀ṣẹ̀lẹ̀ mọ́ o ọba tí pọ̀ta fẹ́ jẹ́ o Ṣèyí Mákindé o mà ní lọ́kì o mọ̀ pé o ní lọ́kì gan o ní lọ́kì wọ́n ló change gbogbo system àwọn ọba bọ́ ẹ ṣe kó dáa ẹni fún aláwọn ọba kọ̀ọ̀kan lọ́yọ̀ọ́ náà káwọn náà ti gba ìwé sọ́wọ́ bọ́ bàbá ẹ ṣe kó dáa Ṣèyí Mákindé ní buyin bọ́ nǹkan tó yẹ ká sọ fún yín kẹ́ ẹ lè gbọ́ ẹ ṣe kó dáa ẹ má jẹ́ kó jẹ́ pé nǹkan tá a lè rí ṣe ilé Haúsá ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ ẹgbọ́n tó Ọọ̀ni of Ifẹ̀ ṣe recently ó fún wọn ní instruction ní ọjà Ilé-Ifẹ̀ lọ́yọ̀ọ́ ní Ilé-Ifẹ̀ wípé nǹkan báyìí wọn ò gbọdọ̀ ta nǹkan báyìí níye báyìí mọ́ ó ti ọ̀dọ̀ ọba méjì Ọọ̀ni ló sì kejì kí náà pọ̀ báyìí mo ti gbàgbé wọn lòun ló kọ́kọ́ ṣe àkọ́kọ́ kábíyèsí gọ́vnà wa Ṣèyí Mákindé gbogbo ẹ̀yin ọmọ ìlú ẹ ṣe kó dáa o mi ìbá ní kẹ gbọ́rọ̀ yìí kẹtó ẹ̀ dìskìní ẹjọ́ ẹ bá mi gbọ́. ẹ̀ka sáà gọ́vnà Mákindé tó wà ní Ọ̀yọ́ state ẹ̀yin náà tíra díẹ̀ àmọ́ ẹ̀ tí ń bójú ayé jẹ́ wọn kì í sọ pé gọ́vnà fọ́nbù àmọ́ àwálì sọ pé gọ́vnà fọ́nbù ẹ̀ tí ń fọ́nbù gọ́vnà ẹ̀ ń fọ́nbù àwọn gọ́vnà tẹ bá mọ̀ pé wọn wà responsible tó ń fi gbogbo owó state tó fi ń bá ọmọ ọlọ́mọ sùn tó ń fi ń ní bébí mama kiri ní state house ẹ̀yẹ́ máa invite wọn sí occasion tẹ́ ń ṣe mọ́ ẹ̀yẹ́ máa invite most especially gọ́vnà Ògùn state gọ́vnà oyi biribiri tẹ bá fi ibi ọmọ tẹ bá fi sí oúnjẹ ní pàtí àwábẹ àwájẹ priority rẹ wà ní ìlú ẹ kò ṣe kò ṣe títí labẹ láti jọ kò ṣe anywhere tí anybody bá ti rí gọ́vnà ibi biribiri tó bá possible kẹ ẹdọbẹ sí lára ní pàtí ẹdọbẹ sí lára bóyá jókòó sí ilé ẹ that's not why I'm going gọ́vnà Mákindé ẹ̀fọ́n gbòó tí Ọọ̀ni of Ifẹ̀ bá kò sí bí ó ṣe lè kéré tó ní gbogbo south yẹn òun ṣe number 1 Ọọ̀ni wá sí pàtí ok ẹ fẹ́ ṣe coronation fún èèyàn ẹ fẹ́ fẹ́ èèyàn jọba Ọọ̀ni dẹ̀ wá Ọọ̀ni of the source kò yẹ kẹ́ ẹ gbé anybody sí orí Ọọ̀ni ní pàtí yẹn kò possible àbí ẹ̀rọ bóyá Sultan of Sokoto tẹ̀ gbé sí orí Ọọ̀ni ó máa ṣe nǹkan ní náà tí wọ́n á pe Ọọ̀ni of Ifẹ̀ lọ síbẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ á wà ahead á wà before láyé kò lè ṣeéṣe ẹ̀yìn ẹ̀ lọ sí nọ́ọ̀tì kẹ̀tọ́ rí mọ́ṣáláṣí tí Yorùbá máa tó máa pèrún ní iwájú ẹ̀ ìrajà máa á jẹ́ pé inú ilé ni mọ́ṣáláṣí yẹn náà wà ẹ bójú ayé jẹ́ o kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí ẹ̀yin náà ti ń lọ pàtí jù ẹ̀ ti ń lọ pàtí jù dẹ́dẹ̀ máa ẹ̀ máa lọ díẹ̀ ẹ̀yẹ́ máa gba ọwọ́ lọ́wọ́ àwọn èèyàn mọ́ ẹ jẹ́ kó máa dọ̀ kẹ́bíwọ́dì máa dọ̀bálẹ̀ ẹ gbàgbé pé Ọọ̀ni alákọ̀wé lè jẹ́ o Ọọ̀ni of the source ni o nǹkan tẹ gbé wọ̀ ok ẹ tiẹ̀ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé Ọọ̀ni ni ẹni pàtí tẹ bá ti wà nísìn ẹ jẹ́ kó máa ní ìní mẹ́rin 5 kọ́ mọ̀ pé Ọọ̀ni dé wọ́n wò bí kọ́ ní pé àwọn eré wọ́n wò bí kọ́ ní pé nǹkan tó ń pè yọ́ba nìyẹn ẹ dẹ̀ máa wọ lift wọn ẹ jẹ́ kábíyèsí ẹ yé máa wọ lift àwọn èèyàn ti dúró báyìí pé ókè ọba fẹ́ wọ lift pé kẹ́ disappear ni iwájú lẹ̀rù ń bẹ̀rù wọ́n máa bá yín pé ẹ tiẹ̀ ṣó pé ókè o ẹ jọ kábíyèsí ẹ jọ ẹ dẹ̀ bá àwọn ọ̀nà àwọn ọba tó kù kọ́ bẹ̀rẹ̀ sí máa jẹ àṣejẹ kẹtì ẹ̀ pé mítìn ọba ní ìjọ kan kẹtẹ́sì wọn kẹ pé gbogbo àwọn balógun àwọn sọ̀ngbẹ̀sọ̀ngbẹ̀ tó wà ní àdúgbò kọ́ńdà ìbọn gbogbo àwọn ọba tẹ́ pèsè mítìn kẹwàá wo èyí tó jẹ́ original ọba kẹwàá tí ò jẹ́ original ọba ń bẹ̀ èyí tó bá kú ó lọ ni torí ìdánájọ́ dẹ̀